A kú ìkàlẹ̀ nílé lóko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ilé ìwé àti ìgbà bàbá wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi ò kí ń bá wọn ìrà tí ò lọ́mọ nínú. Èmi ò ń béèrè owó. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ní ẹ pè àwọn lẹ́yìn ètò kẹ́ tó lè gba ìdí ẹ̀. Tèmi kọ́ o. Gbogbo nǹkan tí mo ń fi kalẹ̀ yìí, mo wá láti wá tan ìmọ́lẹ̀ sí bí a ṣe ń lo ewé àti egbò táwọn bàbá wa ń lò. Ẹ má jẹ́ ká parọ́ fún wa mọ́, torí pé onírọ́ ti pọ̀ níta rẹpẹtẹ. Ẹlòmíì á pè mí, wọ́n á ní èló ni mo fẹ́ gbà, kí n fi àṣírí ilẹ̀ tán. Mo fi ọba tó ní mí, mo fi búra. Mi ò béèrè owó. Mi ò béèrè owó. Gbogbo tí tẹ bá bá lórí ìkànnì yìí, bó ṣe rí náà ni mo ṣe sọ yẹn. Ọlọ́run ọba tó ní mí ń gbọ́. Mo fẹ́ kí Ọlọ́run sẹ̀mí àṣàrà àdúrà tẹ́ bá ń ṣe fún mi, ó tẹ́ mi lọ́rùn. Àdúrà gangan ni mo fẹ́. Kádùrà tẹ́ bá wá ń ṣe fún mi yìí, kó lọ mọ bá bàbá mi Gbàdámọ́sí Arámidé, ẹni re, àwọn tán fi iṣẹ́ ilé wa lọ́wọ́. Kádùrà ìkó wa lọ mọ́ bá wọn. Àdúrà yín ni mo fẹ́. Àdúrà yín ni mo fẹ́. Àdúrà yín ó sì gbà lé mi lórí. Àdúrà tí gbogbo wa ó gbà pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tó bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe. Ẹ bá mi share àwọn program mi. Ẹ bá mi like, kí ẹ comment. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ó ní bí a ṣe ń tọ́jú àìsàn kan tí a mọ̀ sí HIV. Àìsàn burúkú, àìsàn tó ń pani, àìsàn panipani yẹn. Kò wá sí ní tọ́lọ́run, kò sí àìsàn kankan tí Ọlọ́run dá tí kò ní òògùn. Àfi tá a bá ti kan tó ń jẹ́ lókù. Gbogbo àwọn tọ́lọ́run dá pátápátá, ó wá fi ìwòsàn rẹ̀ sí ara ewé àti egbò àti àwọn ẹranko. Ṣé ẹ fọkàn bá mi lọ? Ẹ bá mi wá báírò yín àti ìwé. Ẹ máa kọ nǹkan yìí sílẹ̀. Torí tí ò bá wúlò fún àwa gangan lónìí, yóò wúlò fún ẹlòmíì lọ́la. Ẹ wo táwa ń sọ yìí. Àwọn bàbá tiwa làná, àwa la lè ní o. Àwa ìní nìyí. Èyí tá bá ń kọ́lẹ̀ ń làwọn tọ̀la náà wọ́n mọ̀ dé bá. Lẹ́bàá táwa tí wọ́n ń ṣe, ìwọ tó bá jólóògùn, dákun mo bẹ̀ ẹ́. Àfáà ló bá jẹ́ ni, pásítọ̀ nìyẹn. Fi iṣẹ́ yìí mọ ọmọ ẹ. Kọ́ nígbà tó bá wá kú tán, ẹ máa ka ọmọ rí pé bàbá mi dẹ̀ ń ṣe nǹkan báyìí. Bàbá mi ò lówó, àmọ́ wọ́n ní tó ju owó lọ. Ìbàdàn bàbá mi Gbàdámọ́sí Arámidé. Gbogbo èèyàn dáhùn sí pátápátá, gbogbo èèyàn oníṣègùn, ẹ̀yin àfáà wòlíì, gbogbo yín pátápátá, mojúbà yín lónìí o. Ẹ̀yin tó láyé, mojúbà yín lónìí, ẹ má jẹ́ n ṣìṣe o. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ̀. Àwọn eléyìí tí mo mú wá fún wa lónìí náà ní bá a ṣe lè tọ́jú àìsàn kan tí a mọ̀ sí AIDS, torí pé kò sí àìsàn tí ò lóògùn. Lẹ́yìn ogbó, lẹ́yìn arúgbó nìkan ni ò lóògùn. Kí la máa lọ wá fún àìsàn yìí? Bá mi lọ wá orí ọká tó pé, tó ní àṣẹ lẹ́nu, àti eku asín pẹ̀lú ewé tábà. Báwo la ṣe máa ṣe? Eku asín yìí tútù ni o, tó ní ìfun nínú. Ẹ bá mi gé eku asín yìí, ẹ gé sínú ike ọlọ́mọrí. Bẹ́ẹ̀ la máa ń ṣe sí. Ike ọlọ́mọrí tó tóbi dáadáa. Ó lè jẹ́ funfun, èyíkéyìí tó bá wù wá. Ẹ jẹ́ ká gé eku asín sínú ẹ̀. Bá mi fi orí ọká tó pé, tó ní àṣẹ lẹ́nu, ẹ fi sínú ike yẹn pẹ̀lú ẹ̀. Bá mi lọ wá ewé tábà tútù. Ewé tábà tútù, ẹ bá mi já, ẹ gún. Ẹ fún omi tábà yẹn, ẹ jẹ́ kí tábà yẹn kó pọ̀. Ẹ fún omi tẹ́ bá rí lára tábà yẹn, ẹ má fomi sí o. Omi tẹ́ bá rí lára tábà yẹn, ẹ jẹ́ kí tábà yẹn kó pọ̀ dáadáa. Dédé omi tẹ́ bá rí lára tábà yẹn, ẹ fún síbì kan. Bá mi lọ wá ìtọ̀ màálù. Dédé omi tábà yẹn, òun ni ìtọ̀ màálù tí a máa wá. Àti ṣìnáàpù. Dédé ṣìnáàpù yẹn, òun ni dédé ìtọ̀ màálù yẹn, òun náà ni ṣìnáàpù tí a máa wá. Ṣé a ti wá? Wọ́n ń pe kinní kan ní òbú òtóyọ̀. Ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra òbú òtóyọ̀, kì í ṣe iyọ̀ ni. Òbú òtóyọ̀, ẹ jẹ́ ká dà sí i.
díẹ̀ níwọ̀nba, ẹ jẹ́ ká dá sí. Àti kọnbílálà díẹ̀ níwọ̀nba, ẹ jẹ́ ká dá sí. Ṣé a ti ṣe? Inú òkè yìí tá a gbé, tá a forí ọká sí, tá a fi asín tútù sí, déédéé omi tá a rí lára tábà tútù yìí, á dà tábà yìí sí, omi rẹ̀ á dà sí. Déédéé omi tábà yìí náà ni ìtọ̀ màlúù náà tá a ti dà sí. Déédéé ìtọ̀ màlúù náà ni ṣìnáàpù tí a ti dà sí. Ẹ jẹ́ ká máa kọ́ lẹ̀lẹ́. Ní táwa kọ́ lẹ̀lẹ́ yìí, tó bá yá ẹlòmíì ò padà tún gbà á, yóò padà jogún ẹ̀. Ní táwọn bàbá wa ṣe, àwa jogún ẹ̀ lónìí, àwa lọ láwọn bàbá wa. Bá ti wá kó gbogbo èròjà sínú ike, bá ti di lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ ká máa lò ó. A wá lo oògùn yìí fún oṣù mẹ́ta. Oṣù mẹ́ta là á lò. Lẹ́ni tó bá ní HIV yóò lo àgbo yìí fún oṣù mẹ́ta gbáko. Lẹ́yìn oṣù mẹ́ta tó bá lo àgbo yìí, kò gbọdọ̀ súnmọ́ ọkùnrin. Tó bá jẹ́ pé ọkùnrin ni, kò gbọdọ̀ súnmọ́ obìnrin fún oṣù mẹ́ta. Tó bá jẹ́ pé obìnrin ni, kò gbọdọ̀ súnmọ́ ọkùnrin fún oṣù mẹ́ta. Tó bá ti wá lo àgbo yìí tán, ẹ jẹ́ ká padà sílé ìwòsàn, ẹ jẹ́ ká lọ yẹra wa wò bóyá nǹkan yìí ṣì wà ńbẹ̀ àbí kò sí ńbẹ̀ mọ́. Ó dá mi lójú pé ẹ yìn mí láwo, ẹ dúpẹ́ fọ́lọ́run lára àgbo tí mo fi kalẹ̀ yìí. Ìwọ tí o bá ní àrùn HIV, bí ó ṣe jẹ́ nìyẹn. In case of does not understand Yoruba language, what I would like to share with you people today is how to treat HIV. How to treat HIV. If you have this virus, please don't kill yourself. Don't kill yourself. This is what you need to do. Go and look for snake, or Yoruba call one snake oka. Go and look for that snake head, the one that have tail. That snake is like python, but it's not python. It's like python. You can get it where they sell herbal ingredients. Go and look for that snake head, the one that gets tail on its mouth. And one smelling rat. I don't know the botanical name of that rat, but that rat is smelling, is stinking. That rat is very stinking. Go and look for that rat. Yoruba call it ekuasin. And cow urine, and tobacco leaf, and shinap, and obuotoyo. You can get that obuotoyo where they sell herbal ingredient. It's not short, it's like short, but it's not short. If you read there, ask for obuotoyo with potash. Yoruba call that potash kọnbílálà. How do we do it? Get one small bowl. Put this orioka, that snake head, put it inside small bowl. Call this smelling rat, the one that get that fresh, use fresh smelling rat, the one that get intestine. Don't remove the intestine, just cut it, put it inside that bowl. Tobacco leaf, fresh tobacco leaf, pound tobacco leaf, pound it very well. Squeeze the water, squeeze the juice, squeeze it, get the juice. The measurement of that tobacco leaf, tobacco juice, the measurement of tobacco juice, get cow urine. The measurement of that cow urine, and the measurement of that white gin, shinap. I think you understand what I'm saying now. You understand? The cow urine, the measurement of cow urine. For example, this measurement, and urine, cow urine, this measurement. Shinap, this measurement. I think you understand what I'm saying now. Tobacco juice, this measurement. Cow urine, this measurement. And shinap, this measurement. Pour this water, pour it inside this bowl. Pour this
juice, dishwater, tobacco juice, urine, cow urine, and shinap. Pour it inside this bowl. Add ogbotoyo and potash on it. Ogbotoyo, you can get it where they sell herbal ingredients. It's not iyo, it's not salt. Yoruba call that thing ogbotoyo. You can get it where they sell herbal ingredients. With small potash, add it on it. Keep it for 3 days. After that, drink it every day, morning, afternoon, and night. Every day. Drink it for 3 months. Drink it for 3 months. If you are drink this thing, please don't sex. If you are a woman or you are a man, don't sex. If you are using this thing, this app, don't sex at all. After you drink this app finish, go to hospital, go and do test. After you drink this app finish, but don't sex for 3 months. You will morning, afternoon, and night. Morning, afternoon, and night. Please don't sex when you are using this app. When you are using this app, please and please don't sex at all for 3 months. After 3 months, go to the hospital, go and do the test. This thing, if you drink this app, you will thank God for that. If you are watching this program, please and please don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comment and like it. Bí a ṣe máa lò nìyẹn, tí a bá ti lò, a máa lò fún oṣù mẹ́ta láì súnmọ́ obìnrin àbí láì súnmọ́ ọkùnrin kankan. Ẹ ká máa lò ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Bá ti wá lo àgbo yìí tán fún oṣù mẹ́ta, ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn kí a lọ gba ìtọ́jú ní ilé ìwòsàn, kí a lọ gba ìtọ́jú bí ó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wo mi ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní porogoda yóò nílù fún ajó. Ire o, ó dìgbà kan náà.